Ẹ káàárọ̀ gbogbo lé o. Mo kí gbogbo yín Citizen wa ló ń kí yín ẹ kú Sunday. Ẹ wo mo fẹ́ kẹ́ wo kíní yìí. Ó ṣe pàtàkì. Ṣé rí nǹkan tí ó wà níbàyí Chile? Wọ́n béèrè fún referendum ní Chile. Àwọn èèyàn wọ́n ní pé òfin tí wọ́n gbélé wọn lórí ìyẹn constitution kò tẹ́ àwọn lọ́rùn. Wọ́n ní àwọn fẹ́ pé kán yí padà. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ká wo ohun tí wọ́n ṣe. Ẹ kẹ́ máa rí pé nǹkan tá à ń béèrè fún kì í ṣe nǹkan tuntun o. Kì í ṣe nǹkan tuntun rárá, mo kàn fẹ́ kó yé wa ni. Mo fẹ́ fi ṣe àlàyé fún wa ni. Ẹ jẹ́ kí a wo fídíò yìí. Láti Chile ni. Al Jazeera ló ṣe, àmọ́ mo fẹ́ káwa náà wò ká mọ̀ pé ẹ̀tọ́ wa là ń béèrè fún sẹ́ẹ̀. Ẹ máa gbọ́ o. A message impossible to miss, displayed in front of Chile's presidential palace. Approve a new constitution for a better future, it says. On the other side of the street, Catalina Perez joins the celebration, so that her daughter, she says, can live in Chile with dignity. Our constitution is our original sin. It regulates all the laws, what we can and cannot have, and clearly it's no good. 40 years ago, military dictator General Augusto Pinochet called for a new constitution to be drafted. It was authoritarian. It also consecrated an extreme free market economic model with almost no state oversight. It was ratified in a widely contested referendum, which is why all these people say that it was illegitimate from its conception. Over the years, Chile's economy has become known as the Latin American success story. Ṣẹ́gbọ́n wọn ní ṣe ni bọ́n ṣe tọ̀dọ̀ wa náà àwọn náà ṣe lára wọn o. Ẹ máa gbọ́ o. Bọ́n ṣe lọ́dọ̀ wọn gangan lọ́hùn náà ṣe lọ́dọ̀ tí wọ́n ń bí. Wọ́n ṣe ìrẹ́jẹ àwọn èèyàn rẹ̀ dìde dúró. Ẹ̀tọ́ wọn náà ń béèrè fún wọn. Ẹ máa wòran o. But the very fact that the government has been forced to cave into demands for this new referendum seems to suggest that something was seriously wrong. Chile's not the poorest country in Latin America by a long shot, but it has the highest income disparity. The constitution does not guarantee many basic social rights, as in most modern democracies. Cherry, constitution yẹn kì í wé òfin yẹn kò fún àwọn èèyàn ní ìdáàbòbò àti ìpèsè fún iṣẹ́ àtàwọn nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí tọ̀dọ̀ wa. Ohun tí ibi tí a ti gbé rí ibi tọ̀dọ̀ wa ti gbé tán nìyẹn o. Ìrẹ́jẹ lọ́dọ̀ wọn lọ́hùn, ìrẹ́jẹ lọ́dọ̀ wa. Ṣé ń rí? Ẹ jẹ́ ká máa tẹ̀lé kínní lọ. Kó pọ̀ jù, a kàn máa sọ díẹ̀ mi ìfẹ́ máa sọ̀rọ̀ púpọ̀ jù mọ́. Àbọ̀rọ̀ la sọ fún ọmọlúwàbí tó bá dé ní ẹ̀ ṣé tó bá dé ní àádọ́ díndín ṣókí lọ́bẹ̀ oge òun lọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ má bínú tó bí ìwé ẹjọ́ yẹn gbà. Ẹ máa gbọ́ ètò yẹn. When millions of Chileans took to the streets last year to demand better minimum wages, education, pensions, and health care, they pointed the finger at their politicians, but also at their Magna Carta. Our constitution basically recognized private property as the supreme right above all others. The rights of an individual or private interest take predominance over those of society as a whole. But critics insist throwing out the current constitution and starting from scratch creates false expectations and economic instability. Patricio Navia ultimately blames Chile's elite. That when the elites do not change things to make the system more inclusive, there are revolts, bottom-up revolts, that drastically transform the entire system and everyone ends up losing. That's the pessimistic view. But right now, the prospect of drafting a new constitution with popular input is seen as a major triumph by those who are hoping to set Chile's democracy on a new, more socially equal path. Lucia Newman, Al Jazeera, Santiago. Ṣé rí sí pé ní Chile wọ́n gbọ́ ohun tí àwọn èèyàn wọn ń sọ. Ṣé rí pé ìjọba tiwa ṣe ló ń gbé ogun tiwa nílẹ̀ tiwa. Ara tá ṣe fẹ́ lọ nìyẹn o. Ẹ jẹ́ kí n tún wá nǹkan kan fún yín mo kàn fẹ́ ẹ̀yẹn sáré ṣe báyìí kí n máa fi wá mo ń bọ̀ mo máa padà wá sí mo kàn fẹ́ sáré ṣe nǹkan kan níná n fẹ́ wádìí nǹkan kan fún yín màá gbé wá síbẹ̀ yẹn padà mo fẹ́ sáré wádìí nǹkan kan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn náà nísìnyí náà mo ń bọ̀ òun dànù so ń bọ̀ mo kàn fẹ́ wò ni.
fẹ́ wò ni. Mo fẹ́ fi hàn wá náà ni o. Bọ̀. Anyway, màá fi hàn yín náà. Mo kàn fẹ́ wò ni. So àwọn èèyàn wọn lọ́hùn ní Chile wọ́n ti béèrè fún referendum. Nǹkan táwa náà fẹ́ nìyẹn. Àwa fẹ́ referendum. Referendum yẹn ni pé tá bá ti gba referendum yẹn pé a fẹ́ máa lọ o. Àwa ò ṣe mọ́ o. Ó ti tó. Ó tó gẹ́sẹ̀. Aláwo ò ṣe mọ́. Àwa fẹ́ máa lọ. So ibi tọ́rọ̀ yẹn wà nìyẹn. Mo kàn fẹ́ fi hàn wá ni. Mo ń bọ̀ o. Ẹ jẹ́ sáré ṣe báyìí. Torí mi ò fẹ́ káwọn kankan máa show lọ́nà títí. Mo kàn fẹ́ kó kàn yé wa ni pé ẹ̀tọ́ wa là ń béèrè fún. Àjà àbá wọn dùn nǹkan wọn. Ẹ̀tọ́ wa làwa ń béèrè fún. Mo fẹ́ kí ìyẹn kó yé wa. So gbogbo yẹn ni mo ní pé kí n fi wá tó wa létí. Mo ń bọ̀. Ẹ wá ṣe báyìí padà. Ní gbọ́ ń sìn but n táwọn ń ṣe mí báyìí làwa náà ń ṣe. N táwọn ń ṣe ń bí làwa náà fẹ́. Ṣọ́rọ̀ mi yé. N táwọn ń ṣe ń bí làwa náà fẹ́. So mo fẹ́ kó yé wa pé ẹ̀tọ́ wa là ń béèrè fún. Gbogbo àwa ọmọ Yorùbá ẹ sọ fún àwọn èèyàn nílé ní lóko ẹ sọ fún wọn pé referendum yẹn ni a fẹ́ ká máa lọ. Ṣé rí ẹ wò ẹ jẹ́ kí n ṣe báyìí náà. Ẹ jẹ́ n ṣe báyìí. Ṣé rí àwọn eléyìí. Ṣé rí àwọn nǹkan tí wọ́n ṣe lọ́hùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe. Ṣé rí àwọn ẹ wò. Ẹ jẹ́ kí wọ́n á mú tàwọn ti bí fi hàn yín. Kí fi hàn yín kẹ́ lè mọ̀ pé ẹ̀tọ́ wa là ń béèrè fún. Mo ń bọ̀ o. Mo ti rí. Nígbà tí mo ti rí. Mo fẹ́ kẹ́ rí kíní yìí ni. Ṣé ẹ ti ríran? Ṣé rí pé ọ̀rọ̀ yẹn tán. Ṣé ẹ ti ríran? Ṣé rí fìlà wọn? Ṣé rí pé àwọn àmì ló wà lọ́hùn, àmì ló wà ń bí. N ta ṣe ń béèrè fún òmìnira nìrẹ̀ ẹ̀hún. Ẹ fi fídíò yẹn fi hàn àwọn èèyàn. Mi ì fẹ́ kó pọ̀ jù. Mo kàn fẹ́ máa sọ díẹ̀díẹ̀ torí tá bá kàn sọ̀rọ̀. Mi kàn fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó ṣe nǹkan pàtàkì. Gbogbo àwọn tó ń lọ sí church, tó ń lọ sí mọ́ṣáláṣí, ẹ fi kíní yìí hàn wọ́n. Ẹ̀tọ́ wọn ni. Ẹ fi fídíò yìí hàn wọ́n. Káwọn náà wo nǹkan tí wọ́n ń ṣe ní Chile. Mo ń bọ̀ o. Mo kàn máa tún sáré ṣe báyìí. Mi ò ní ẹ máa wo náà. Bóyá ẹ lè gbọ́ díẹ̀ lẹ́yìn. Ó ṣe é ṣe kẹ́ gbọ́. Irọ́ mi ní fi ṣe. Mo kàn fẹ́ kẹ́ wo ni. Pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Chile báyìí nǹkan tó ń ṣe. Ṣe ríran. So bọ́n ṣe ń béèrè fẹ́tọ̀ wọn làwa ṣe náà ṣe ń béèrè fẹ́tọ̀ tiwa. Ṣọ́rọ̀ mi yé yín ní Chile. So màá kàn sáré ṣe báyìí ni. But the very fact that the government has been forced to cave into demands for this new referendum seems to suggest that something was seriously wrong. So ìjọba wọn ò ní nǹkan mi láti ṣe àwọn èèyàn torí àwọn èèyàn tó ń pariwo tó ń sọ̀rọ̀ ló jẹ́ kí ìjọba gbé referendum lẹ̀. Ẹ jẹ́ káwa náà sọ̀rọ̀ ká ṣe é ní tipá tí kúkú pé ó yá àwa fẹ́ referendum yìí. Gbogbo ọmọ Yorùbá àtàwọn ọmọ Ìgbò gbogbo wa àwa Yorùbá lè mú un bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lédè wa. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì. Mo fẹ́ kẹ́ wo kíní Chile yẹn. Nǹkan tí wọ́n ṣe ní Chile tán fi gbé referendum kalẹ̀ ní káwa náà ṣe. Referendum yẹn la fẹ́ tá bá dẹ̀ gba referendum ìyẹn la máa fi wá túká la máa fi wá lọ kóníkálùkù máa lọ ń lọ ẹ̀. Ṣọ́rọ̀ mi yé yín. Ní wíjú báyìí torí ẹ má gbàgbé àwọn Fúlàní wọn kì í ṣara wa o. Fútajà náà ti gbé wá. Ẹ jẹ́ kí n fi kíní kan hàn yín. Mo máa ń ṣe kíní yẹn àwọn kan mọ̀ àwọn kan á ti mọ má ṣe mẹ́nu bàrà ẹ̀ wọ́n á ti mọ ibi tí mò ń lọ. Mo kàn fẹ́ fi tó wa létí ni. Àwa káàrọ̀ jù a lè máa mọ kíní ó ṣe é ṣe ká máa mọ̀. Tá a bá mọ̀ ẹ jẹ́ ká fi tó àwọn èèyàn wa létí. Ibi tí àwọn Fúlàní ti gbé wá rèé o. Fútajà lọ́n ṣe ń rí. Ní Guinea lọ́ ti gbé wá. Guinea màá fẹ́ kẹ́ sọ fún àwọn èèyàn pé Guinea lọ́ ti gbé wá. Mo dẹ̀ fẹ́ àwòrán yìí mo fẹ́ mú síbi tí ẹ máa rí pé àwọn èèyàn kan gbé flag wọ́n ń sọ fún ìjọba pé àwọn ṣẹ́rí àwọn èèyàn jáde so àwọn èèyàn jáde pé referendum yẹn la fẹ́ so nǹkan táwọn náà láti ṣe nìyẹn a dẹ̀ láti múra ẹ̀ lápapọ̀ wa
àwọn tó dẹ̀ ń ṣe tán wà lórí tán jọba léra lórí látijọ́ yìí àwọn Fúlàní wọ́n ń ṣara wa o Futajà lọ́nà ti gbé wá ìrandíran wọ́n dẹ̀ láti padà síbẹ̀ ṣọ́rọ̀ mi yẹn yín ní rí jù báyìí lọ mo kàn ní ká sáré fi ọ̀rọ̀ yìí ká fi tó wa létí pé referendum táwọn béèrè fún kì í ṣe nǹkan tuntun o ní Chile wọ́n ti ṣe kí ni díẹ̀ táwa ṣé àwọn lórí méjì mo dẹ̀ rán yín létí wọn kì í ṣara wa o wọn kì í ṣara wa àwọn Fúlàní Futajà lọ́nà ti gbé wá ní Guinea kàn padà síbẹ̀ àwa máa gba àwa fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ètò tún ilẹ̀ wa ṣe wọn ò jẹ́ káwọ́ wa kó lè tẹ nǹkan àwọn àlùmọ́nì wa wọn ò jẹ́ kọ́wọ́ wa pé ká lè máa túnra wa ṣe pẹ̀lú àwọn àlùmọ́nì wa nílẹ̀ tiwa ṣe làwọn kó sápò wọ́n wá ń fìyà jẹ wa. ẹ wo fídíò àwọn ọmọ tí a fi hàn lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí mo mọ̀ fi fídíò yẹn àti máa ń wò ṣe ló máa ń omi ń fẹ́ bọ́ lójú mi ara ta ṣe ń sọ nìyẹn ẹ jẹ́ kí n fi fídíò yẹn hàn yín mi ò fẹ́ ṣe tẹ́lẹ̀ but àmọ́ ibi tọ́rọ̀ wà ń sin ó ti débẹ̀ mo kàn tẹ́lẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù ẹ wò wọ́n fi ìyà jẹ wá ni wọ́n fi ìyà jẹ wá ni. àwọn ọmọ wa tọ́jà àwọn ọmọ onílẹ̀ ẹ wò inú omi wọn wà o àwọn ọmọ onílẹ̀ àwa nù omi wọ́n ka national anthem fún ìlú tí kò ń ṣe ibi tó ń tọ́ra sí ìlú amúnisìn kẹrin ẹ̀yà rò àwọn ọmọ káàrọ̀ òjò kájà fún ọ̀tọ̀ bóyá tó bá ṣe mo lè padà wá ká tó wá sọ̀rọ̀ lórí tìyẹn àmọ́ mi ò fẹ́ fàágùn lọ títí fẹ́ràn mi yẹn mi ò fẹ́ fàágùn lọ títí pé kàkà máa sọ̀rọ̀ ìyẹn kọ́ ní ṣíṣe mi ò fẹ́ kí n kàn máa sọ̀rọ̀ pé kàkà máa sọ̀rọ̀ ká pè ká lágbájá pè ń tẹ́ gbọ́ yìí ẹ fi tó àwọn èèyàn létí fídíò yẹn fi ránṣẹ́ sí wọn kán gbọ́ ẹ wọ àwọn ọmọ wa nínú omi wọn ti gbé ń dúró gbàtà ṣé kò kàn yín lọ́kàn ṣé kò kàn yín ní ọkàn ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá nílé ní lóko ní ẹ jọ̀ọ́ ẹ wo bọ́n ṣe ń ṣe wá ẹ jọ̀ọ́ ẹ wo bọ́n ṣe ń ṣe wá ẹ jọ̀ọ́ ẹ wò ẹ jẹ́ àdìde o mi ní jù báyìí lọ máa dúró mi ò fẹ́ sọ nǹkan jù báyìí lọ ó ti dùn ẹ já ẹ máa gbàgbé Futajà náà làwọn Fúlàní ti gbé wá wọn ṣára wa o àsìkò tó káwọ ọmọ nílẹ̀ ká gbalẹ̀ wa padà ní jù báyìí lọ ẹ ṣeun ó dìgbà kan náà kò ní sí wa kò ní rẹ̀ wá o ẹ bá wa máa fi ètò àwọn èèyàn létí ẹ ṣeun ó dàbọ̀.